kú dédé àsìkò yìí ní gbogbo bí tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Lákọ̀ọ́kọ́ tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Ẹ wo fúnra yìí náà. Politics, culture, and tradition are three separate things that should not be mixed. Ibadan tradition is rich and is respected. We will not mix it with tradition. It is an insult on our revered king, Olubadan of Ibadan, for people to rumor that he has a candidate for ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. ó fẹ́ jẹ́ kẹ́ mọ̀ kankan dájú wípé ọ̀tọ̀ ni ètò òṣèlú, ọ̀tọ̀ ni tradition ká sọ pé ìṣẹ̀ṣe, ọ̀tọ̀ ni àṣà culture. ọ̀rọ̀ tó ń lọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tá bá ń sọ̀rọ̀ nípa agbo òṣèlú kì í ṣe nǹkan tá a lè fi ojú parẹ́. ohun tó dìrọ̀ mọ́ ohun tó ń ṣẹlẹ̀ lágbo ètò òṣèlú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kì í ṣe kékeré. ẹ jẹ́ n kọ́kọ́ fi tó yín létí wípé ǹjẹ́ jẹ́ mọ̀ wípé kò tẹ̀ jẹ́ tuntun mọ́ wípé alákòóso fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà Honorable Adébáyọ̀ Adélabú wọ́n ti kọ̀wé fi ipò sílẹ̀ láti lépa èròǹgbà wọn láti díje dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ẹ má gbàgbé wípé aṣòfin Sharafadeen Ali Sharafadeen àwọn náà ṣe bẹ́ẹ̀ wọ́n ti kéde èròǹgbà wọn láti díje dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú APC. Honorable Adébáyọ̀ Adélabú lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú APC. ẹ má jẹ́ ká gbàgbé gbajúgbajà agbóhùn sí afẹ́fẹ́ Oríyọmí Hamzat láti inú ẹgbẹ́ òṣèlú Accord Party. gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé tó sì wà ní orí àlééfà lásìkò yìí ọ̀pọ̀ àwọn èèyàn sì ń fi ojú sọ́nà wípé ta lòun náà fẹ́ fà kalẹ̀. ọ̀rọ̀ mi pín sọ́nà mẹ́ta lónìí ó dẹ̀ fẹ́ lọ ní ẹyọ kankan ni. I stand to be corrected. tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. àwọn nǹkan kan wà tó jẹ́ wípé àkọsílẹ̀ àtàwọn ohun tá a ti ṣe sẹ́yìn ló máa ń determine bí àwọn èèyàn yóò ṣe gbé wa dé ibi tá a fẹ́ dé. nítorí wọ́n ṣe àgbéyẹ̀wò pé báwo ló ṣe dáadáa sí ní àwọn ipò kan ó tó wá sọ wípé ó tún fẹ́ lé ipò míì. kì í ṣe ní orílẹ̀-èdè yìí nìkan, kì í ṣe àwọn ìlú kan nìkan yìí ti máa ń ṣẹlẹ̀. ṣùgbọ́n n kò fẹ́ fi ohun tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lágbo òṣèlú wọn mo fẹ́ jẹ́ kí ẹ mọ̀ wípé ohun gangan ni mo fẹ́ ṣe àmúlò. lákọ̀ọ́kọ́ ẹ má gbàgbé wípé aṣòfin Sharafadeen yìí ni wọ́n kọ́kọ́ fẹ́ fi jẹ ọba ní ìgbà kan tí wọ́n yẹ̀ tí wọn kò síbẹ̀ nítorí èròǹgbà wọn. àwọn náà ní èròǹgbà dáadáa fún àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ làwọn náà ṣe sọ pé èmi náà kájú òṣùwọ̀n ni mo ṣe fẹ́ débẹ̀. ẹ̀dìyẹn mú ẹni tí í ṣe Honorable Adébáyọ̀ Adélabú yìí ipò agbára tí wọ́n dì mú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó jẹ́ ọ̀kan gbòógì ipò tí ó kojú ìṣòro kan ní orílẹ̀-èdè Nàìjíríà tá bá sọ̀rọ̀ nípa power sector. lọ́pọ̀ ìgbà ní power grid ń wó lábẹ́ ìṣèjọba wọn. eléyìí ni àwọn èèyàn fi ń wòye wípé ṣé wọ́n kájú òṣùwọ̀n láti lè ṣe dáadáa tí wọ́n bá dé ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ọ̀rọ̀ wọn dàbí ẹni tí ó fira rẹ̀ lọ́kàn balẹ̀ wípé ọ̀tọ̀ọ̀tọ̀ ní ipò alákòóso ọ̀tọ̀ ní bá ṣe ṣe ti gómìnà fine accepted. mo tún fẹ́ fi yé yín pé ó dà pé àtìlẹ́yìn kan wá nítorí kí wọ́n tó kọ̀wé fipò sílẹ̀ wọ́n ṣe ìpàdé pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. mo dẹ̀ rí wípé ó dà pé àtìlẹ́yìn yẹn ó fẹ́ wá láti ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. báyìí ẹ̀kọ́ ti ṣojú mímọ́ àwọn èèyàn tó wọ́n fẹ́ jáde lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú APC. mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé àkọsílẹ̀ ó máa ṣiṣẹ́, ìwà ó máa ṣiṣẹ́, bàbá àṣàlẹ̀ ó máa ṣiṣẹ́ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí nípa ohun tí ó fẹ́ ṣẹlẹ̀ ní ọdún tó bọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. àwọn ará ìlú náà wọ́n á fi ọwọ́ ara wọn tún ara wọn ṣe lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ẹ wá wo àwọn èèyàn mẹ́ta tá a ti mọ̀ báyìí
àtàwọn èèyàn tó ṣì ń bọ̀ láti wá darapọ̀ mọ́ wọn. Kí làgbéyẹ̀wò yín lórí wọn? Aṣòfin Sharafadeen, àwọn náà ní ibi tí àwọn èèyàn ti mú wọn dání o. Oríyọmí Hamzat, òun náà ní ibì kan táwọn èèyàn sọ pé ó máa fi lè jáwé olúborí, kò ní fi lè jáwé olúborí, bẹ́ẹ̀ náà ló lọ fáwọn tó kù náà. Now, ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ Olúbàdàn. Kí n tó lọ sọ́dọ̀ Olúbàdàn, ẹ rántí àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn yìí. Bí ọ̀rọ̀ yẹn ṣe ń lọ, ó ti ń fẹjú kẹ̀kẹ́. Ẹ̀yin mọ̀ wọ́n gẹ́gẹ́ bí ará Ọ̀yọ́, gẹ́gẹ́ bí ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ mọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí. Mo sọ di mímọ̀ fún yín pé ìwà àkọsílẹ̀ àwọn ipò tó ti dìmú tẹ́lẹ̀, kí ni wọ́n ṣe nígbà tí wọ́n di ipò yìí mú. Ó máa sọ bí ọjọ́ yẹn ṣe fẹ́ rí. Àwọn ará ìlú náà á ṣe kíni, wọ́n á fi ẹnu ara wọn kan méjì lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ bàbá wa Olúbàdàn kábíyèsí Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà. Ọ̀tọ̀ láṣà, culture, ọ̀tọ̀ ní ìṣẹ̀ṣe, ká sọ pé tradition, ọ̀tọ̀ ní ètò òṣèlú. Nǹkan mẹ́ta yìí ó ti sódò sínú nǹkan tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣùgbọ́n jẹ́ kí n gbìyànjú láti sọ di mímọ̀ fún yín pé gbogbo ẹ̀ dá lórí Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà. Mo sọ nínú fọ́nrán mi kan wípé kábíyèsí, a mọ̀ pé orí tẹ́ fi ṣèwé, tẹ́ fi ṣe ètò òṣèlú ṣì wà ń bẹ̀. Ìrírí yín lásán nínú ọ̀rọ̀ ètò òṣèlú kò ṣe fọwọ́ rọ́ dànù sẹ́yìn. Ṣùgbọ́n ní báyìí, ó ti di mélòó? Ó ti di méjì sí yín lọ́wọ́. Ẹ má gbàgbé pé Saheed Òṣùpá nínú orin ẹ̀ tó tún fariwo nígbà kan wípé ibi tó Olúbàdàn bá ń lọ làwa náà ń rè, àfi tó bá jẹ́ ọmọ àlè Ìbàdàn nìkan. Ẹ mọ nǹkan tí ọ̀rọ̀ yẹn bí. Ní báyìí, Adélábù náà ń sọ di mímọ̀ pé òun àti Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà Olúbàdàn, àwọn náà ní cordial relationship in terms of political agenda. Aṣòfin Sharafadeen, wọn ò ṣe kíni, wọn kì í ṣe ní yẹpẹrẹ lọ́dọ̀ Olúbàdàn. Àṣà, politics, tradition, culture, a ní ipa tó fẹ́ kó nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹni tó wá jẹ́ case study tí wọ́n lè jẹ́ ká yànnà, tí wọ́n lè jẹ́ ká mọ̀ wípé lótìtọ́ àti lódodo wọ́n yàtọ̀, wọn kì í ṣe ohun tí a fẹ́ gbé tira wọn. Àwọn náà ni Olúbàdàn ti ìlú Ìbàdàn. Nítorí tá bá wò dáadáa, politics ó dá lé wọn lórí, culture ó dá lé wọn lórí, tradition ó dá lé wọn lórí. Ètò òṣèlú, ẹ wo àwọn tó wà ní ìka wọn lásìkò yìí. Ẹ dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ ètò òṣèlú wọ́n ti di last day ni àwọn kan tó máa ń ṣe bẹ́ẹ̀, ni àwọn kan tó máa ń fi ojú hàn. Culture and àṣà, àwọn kan wọ̀nyí, ká sọ pé àwọn olóṣèlú yẹn wọ́n lè máa, àwọn náà wọ́n lè mọ̀ nípa ẹ̀ o, ṣùgbọ́n gbogbo ọ̀dọ̀ Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà ló dá lé lórí. Kábíyèsí, báwo lẹ ṣe ṣe? Àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ̀. Mo mọ̀ pé ọgbọ́n àti ìmọ̀ wà ní ìkàlẹ̀ tẹlifíṣe kíni, tẹlifíṣe ọ̀rọ̀ yìí. Oríṣiríṣi awuyewuye làwọn èèyàn ti ń sọ ń pé Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà ní ipa tó pọ̀ láti kó lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn nítorí pé àwọn méjì tí wọ́n jáde. Ẹ wo, ẹ̀kọ́ tó pọ̀ ló dìrọ̀ mọ́ ohun tó ń ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn yìí o. Mo kọ̀ ń gbìyànjú láti ṣẹnupò ní lórí àwọn kankan. Mi ì fẹ́ fi ọ̀rọ̀ sí lẹ́nu, ṣùgbọ́n gbogbo ohun tí ẹ bá rí sórí ọ̀rọ̀ yìí, ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section. Mo mọ̀ pé ẹ̀yin ọlọ́gbọ́n, ẹ̀yin onímọ̀, ẹ̀yin olóye, ẹ̀yin tẹ́jọ́ mọ ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ mọ àwọn nǹkan kan dájú, ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section. Politics, culture, tradition, àwọn nǹkan mẹ́ta yìí ti ń fi ara wọn níbi ọ̀rọ̀ ètò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ń bọ̀ lọ́nà. Ẹ má gbàgbé gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé àti Olúbàdàn. Ẹ má gbàgbé Honourable Adébáyọ̀ Adélabú pẹ̀lú Olúbàdàn. Ẹ má gbàgbé Honourable Ali Sharafadeen pẹ̀lú Olúbàdàn. Nǹkan mẹ́ta yìí, àwọn èèyàn mẹ́ta yìí, bẹ́ẹ̀ náà ni Oríyọmí Hamzat, ó kàn lè máa súnmọ́ Olúbàdàn bíi ti àwọn èèyàn tí mo mẹ́nubà ṣáájú yìí. Ṣùgbọ́n gbogbo ẹ̀ Olúbàdàn ni wọn yóò jẹ́ ká mọ̀ bí nǹkan ṣe máa lọ. Lóòótọ́ o, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà nípa lórí nǹkan tó wà nílẹ̀ yìí. Nítorí pé
ibi tí gbèsè yẹn ti wá ó gba ìfurasí dání fún honourable Adébáyọ̀ Adélabú, former minister of power. ẹ má gbàgbé o báwo ló ṣe ṣe sí aṣòfin Ali Sharafadeen, kí làwọn nǹkan tẹ̀yin náà mọ̀ nípa wọn àti ibi tí wọ́n ti ń bọ̀. Gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, ta ló fẹ́ fà kalẹ̀, irú èèyàn wo ló ń bọ̀, kí ni ìbáṣepọ̀ gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé àti Olúbàdàn. tó bá fẹ́ dàbí everybody ò gbọ́dọ̀ máa ronú bí everybody. èèyàn kan sọ̀rọ̀, ọmọ fọ́nítìkà yẹn ó sọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tí mo fẹ́ jẹ́ kẹ́ gbọ́. ẹ má yẹ ká kọ́ ọ̀rọ̀ ẹ̀ dànù. àwọn ọgbọ́n máa ń gbénú àṣírí fọ̀hún nígbà míì. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ń rè, ẹ jẹ́ ká like, comment, ká dé share. ẹ jẹ́ ká dọ̀dọ̀ ọ̀rọ̀ fọ́nítìkà yìí, ká yọ àwọn kan bíi méjì kúrò níbẹ̀. ẹ má wò ó gẹ́gẹ́ bí nǹkan tó fi ń ṣe ètò ìpolongo. ẹ má jẹ́ ká wò yẹn. kẹ́ tó wá gbọ́ tiẹ̀, ó ṣeé ṣe kẹ́ gbọ́ ọ̀rọ̀ tí ẹ gbọ́ tán lẹ́ẹ̀kan yẹn ti honourable Adébáyọ̀ Adélabú. ẹ wá gbọ́ concluding part ká tó lọ sọ́dọ̀ fọ́nítìkà. Let me tell you, I take that as a rumor. I don't even believe it. I ignore it. I don't give it a thought because it is not possible. Politics, culture, and tradition are three separate things that should not be mixed. Ibadan tradition is rich and is respected. We will not mix it with tradition. It is an insult on our revered king, Olubadan of Ibadan, for people to rumor that he has a candidate for our party. Is he going to have a candidate for APC, a candidate for ADC, a candidate for PDP? No, he's the father of all. He's my father. We have a relationship. Politically, the Ladodjas and the Adelabus, the late father of our revered Olubadan, was a close ally of my own grandfather. When my grandfather, Alhaji Arigbo Adelabu Mekelemesi, was the pioneer chairman of Ibadan District Council, Ibadan Native Authority, that is now the 11 local government in Ibadan. The Olubadan's dad was a councillor for Ward 3, the Salem C, under him. And they belong to the same party. They are political allies, they are political associates. So, if I thought the Olubadan is going to give anybody any favor, I even believe that I deserve it more. But we should not mix politics with culture and tradition. So I take it as a rumor. I don't believe in it. There's no altar of truth in it. We will not descend so low to get involved in party politics. ẹ kú dédé àsìkò ẹ̀yin ará wálé aburú mọ́kù ló kọ́ mi. ọ̀rọ̀ lórí hàn kíní kan ràwọ̀ tí wọ́n wá kọrin ìdálẹ̀ rú nínú Ìbàdàn tí wọ́n pẹ́ ní ọba bídà kọ́mọ́ tó bí àwọn tó sí tí wọ́n pẹ́ ní sí ọba tó bí àwọn tó sí ọmọ àlè Ìbàdàn ni. ẹ wá èmi èso ọmọ àlè Ìbàdàn o, ibi tó bá sì wù mí ni mo tò sí eré o. ẹlẹ́gẹ̀dẹ̀ tí mo tún wá fẹ́ sọ ń pa ọ̀rọ̀ ọ̀hún ni pé ṣe rí ìbò tí mo ń sọ̀rọ̀ yẹn di gómìnà nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bí torí pé ìdálù ní ìṣèlú eégún ní gbowó òde Òṣogbo atọ́kùn ní ìgbà tí kò mí. ìbò tí mo ń sọ̀rọ̀ yẹn di gómìnà nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bí kì í ṣe inú Ìbàdàn nìkan ni ti ń wá, òótọ́ ọbẹ̀ nu. ìbò tí ń sọ̀rọ̀ yẹn di gómìnà nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bí kì í ṣe inú Ìbàdàn nìkan ni ti ń wá, ẹni ẹ bá rí ẹbí. àlèmá ọ̀fàtì ìbò Ìbàdàn kan jẹ́ majority vote ni wọ́n máa pín ìbò Ìbàdàn mọ́wọ́ ni, èyí tó túmọ̀ sí pé ìbò Ìbàdàn ò tó nǹkan kan. ìbò Ìbàdàn ò tó nǹkan kan because àwọn tí wọ́n jẹ́ leading aspirant, àwọn tí wọ́n jẹ́ leading candidate nínú ètò ìdìbò tí máa ń ṣẹlẹ̀ nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọ Ìbàdàn ni gbogbo wọn. So gbogbo wọn náà ni wọ́n ní grand nínú Ìbàdàn, èyí tó túmọ̀ sí pé ìbò Ìbàdàn yìí wọ́n á pín mọ́wọ́ ni. kí la wá ń sọ, kí la wá ń wí. So ìgbà tí ẹnìkan bá kàn wá dé lójijì láà pé kíní jẹ́ ti ẹ pé kíní kan ràwọ̀ ni ẹ pè tí wà ń pè ẹni tí ó bá tó bí àwọn tó sí ọmọ àlè Ìbàdàn ni, ẹni tí ó bá lọ bí àwọn lọ ọmọ àlè gbá ni. Kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀ because ṣẹ́rí most of the time people don't know about politics analysis. mo ti sọ tẹ́lẹ̀ wípé gbogbo ìbò major vote tí máa ń sọ̀yàn di gómìnà nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bí báyìí ìta ní tí máa wá. a bá ń sọ̀rọ̀ Òkè Ògùn tẹ́ wọnú Ọ̀yọ́ lọ já sínú Ògbómọ̀ṣọ́ nǹkan àwọn ibi tí major vote tí ń sọ̀yàn di gómìnà tí máa wá nìyẹn. kò sídìí méjì tó jó rí bẹ́ẹ̀ ju wípé àwọn tí wọ́n máa jẹ́ olùdíje sí ipò gómìnà nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́pọ̀ ọgbà ọmọ Ìbàdàn ni gbogbo wọn máa jẹ́. So ọmọ Ìbàdàn sire ọmọ Ìbàdàn ni ọmọ Ìbàdàn ni wọ́n so gbogbo wa náà la máa rẹ́sẹ̀ walẹ̀ níbi tí wọ́n ti gbé bí wa, èyí tó túmọ̀ sí wípé ìbò inú Ìbàdàn tí gbogbo wa jọ gbójúlé yẹn á jọ pín ni. So ọwọ́ adi pé ká wá lọ́mọ rẹ̀ dèsùn ká lọ́mọ rẹ̀ jábò mọ́ra wa lọ́wọ́ ní inú Òkè Ògùn lọ́hùn. àbá ń sẹ́ńtà ọ̀rọ̀ ìbò inú ìpínlẹ̀ Ọ̀yọ́ tá ń sẹ́ńtà ẹ̀ sí orí Ìbàdàn nìkan á jẹ́ pé àmọ́ tá ń ṣe nìyẹn. á jẹ́ pé àmọ́ tá ń ṣe nìyẹn because ìbò Ìbàdàn kan lè jẹ́ majority vote kìí ṣe ìbò tí ó tó láti gbé èèyàn wọlé gẹ́gẹ́ bí gómìnà because majorly àwọn tí máa ń contest láti jẹ́ governor wọ́n máa ń pín ìbò yẹn mọ́ra wọn lọ́wọ́ nítorí pé ọmọ Ìbàdàn gbogbo wọn. ṣé èèyàn àgọ̀gọ̀gọ̀ kan mọ́ ní grand bí wọ́n ti bíbí èwo ni ò ní grand nínú Ìbàdàn nínú gbogbo wọn. So that is just the fact. And as a matter of fact, ẹni wọ́n nítorí ẹ̀ fẹ́ fún lánàá gan wa ni ò ní grand nínú gbogbo àwọn tí wọ́n ń gbèrò àti díje dupò gómìnà nínú ìpínlẹ̀ Ọ̀yọ́. Kódà rédíóníìkì gan tó wá kéré jù nínú ìgbésí ayé gan tó wá ní grand jẹ ní àwọn ìlọ. Rédíóníìkì tó kéré jù nínú ìgbésí ayé pé èmi gan lè nẹ́ bá a bá jọ dúró ńlànà figagbága
òun gan tó wá ní grand ju ẹni à ń wí lọ. So what are we saying? Kí la wá ń wí kí la ń sọ? Ẹ jẹ́ ká jọ wo fọ́nrán yìí ní ẹ dákun. Fọ́nrán tẹ̀sẹ̀ wò tán yìí ni fọ́nrán kánífà Mọ̀lété níbi olùdíje sípò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC olóyè Báyọ̀ Adélábù tí wọ́n lọ rèé ṣe kánífà ní Mọ̀lété tí wọ́n ṣe láìpẹ́ yìí. Fọ́nrán ọ̀hún lẹ́sẹ̀ wò tán yìí. Ó yẹ jẹ́ ká wá ṣe comparison nínú fọ́nrán tí ẹsẹ̀ wò tán yìí. Kánífà lásán lòun o, kánífà ní òkè ṣe declaration of intent o. Ó yẹ jẹ́ ká wá compare pẹ̀lú ìnáwó agboolé tí wọ́n ṣe lánàá tí wọ́n torí rẹ̀ fẹ́ fún. Ẹ jẹ́ ká compare pẹ̀lú ìnáwó agboolé tí wọ́n ṣe lánàá tí wọ́n torí rẹ̀ fẹ́ fún. Ọ̀rẹ́ ẹjọ́ yọra àjọra àìdúpẹ́ mọ́tọ̀pọ̀ ẹnikẹ́ni sì fowó ẹ̀já sanwó ẹja. Ní tí èèyàn ọ̀bá mọ̀ èèyàn máa béèrè ni kò sí láì fi inú rẹ̀ kò sí aburú kankan tí ó fi ṣe ni pé wọn mọ nǹkan báyìí o ìlànà adá báyìí àtẹ báyìí ọ̀nà sí wọ̀rọ̀ kọ́wọ́ fẹ́ o. Ní tí wọn mọ̀ rẹ̀ wẹ́ dákun ẹ̀ là mí lọ́yẹ̀ o. Ọba dọjọ́ mi ìkíní kan ìràwọ̀ èèyàn yìí bẹ́fọ̀ lábàtà kọ́ yọ̀bẹ tì í. Pé àwa sẹ́ńtà ọ̀rọ̀ ọ̀bò tí ó ní í ṣe pẹ̀lú odidi ìpínlẹ̀ àwa sẹ́ńtà sí orí ìlú ẹ̀yọ kan. Àwa sẹ́ńtà ọ̀rọ̀ ọ̀bò tó ní í ṣe pẹ̀lú gbogbo ìpínlẹ̀ àwa sẹ́ńtà rẹ̀ sí orí ìlú ẹ̀yọ kan. Káwá pé ẹni tí ó bá lọ bí àárín nínú Ìbàdàn onítọ̀hún ò tí ì mọ ibi tí ń lọ. Ẹni tí ó bá lọ bí àárín nínú Ìbàdàn onítọ̀hún ọmọ àlè Ìbàdàn ni. Ẹni tí ó bá lọ bí àárín nínú Ìbàdàn onítọ̀hún ọmọ tí ń ṣe. Ṣé Ìbàdàn nìkan ni ìbò tí ń sọ yẹn di gómìnà ti ń wà ni? Sẹ́nu Ìbàdàn nìkan ni ìbò tí ń sọ yẹn di gómìnà ni ti ń wà ni? Ǹjẹ́ èrò àwọn ìdúnrúpín tí wọ́n tẹ̀lé rédíò ní ìkìrẹ́bí títí ń lọ rèé ṣe ìkómọ ọjọ́ sí gan tó pè ń pè ní declaration of kìnìkan sẹ́yìn tí wọ́n tẹ̀lé rẹ̀ bẹ̀ gẹ́njọ́ sí gan ọ̀fẹ́ pọ̀ ju ti àwọn tí ìnáwó agboolé àná lọ. Rédíò ní ìkì gan bó ṣe kéré tó nú ètò òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ń gẹ́ fún alára rẹ̀ gẹ́njọ́ tó pò ń ṣèkómọ ọjọ́ sí tí àwọn ìdúnrúpín ìwọ̀n bá torí kó lẹ́yìn tẹ̀lé. Ǹjẹ́ ọ̀fẹ́ yẹ ju ti ìnáwó agboolé tí wọ́n ṣe lánàá lọ? Ṣé kò fẹ́ yẹ ju ìnáwó agboolé tí wọ́n ṣe lánàá lọ? Bóòótọ́ ọ̀rọ̀ bá délẹ̀ jẹ́ abára wa sọ ara àwọn ẹ̀jí tẹ̀ fi nílé nífẹ̀ẹ́ tèmi rè. Rédíò ní ìkì gan tọ́já wípé ó wulẹ̀ kéré pin nínú ìgbésí ayé òkèrè kú ló kọ tiẹ̀ jẹ́ tọ́já pé kò lè bẹ́mi gan dún lànà ti fi gagbága nínú òṣèlú. Àwọn tí wọ́n tẹ̀lé òun lọ síbi ìkómọ ọjọ́ sí tó ṣe tó pè ní declaration of kìnìkan wọ́n fẹ́ pọ̀ ju àwọn tó ń náwó agboolé àná lọ. So what are we saying? What are we saying? Ètò ìdìbò dídì ìpínlẹ̀ ó tóbi kọjá tí a máa wá center around di orí ìlú kan tó bá jẹ́ wípé orí ìlú kan la máa wá gbélé. Òótọ́ Ìbàdàn has the largest vote but tó bá jẹ́ wípé major àwọn tí wọ́n ń díje dupò gómìnà tó bá jẹ́ wípé inú ìlú kan ni wọ́n ti wá tó jẹ́ pé governorship candidate o gbogbo apárápátá inú Ìbàdàn sáà ni wọ́n ti wá. Ó ti kọ́kọ́ reduce the level agbára tí ìbò tí ń bọ̀ láti inú Ìbàdàn ní. Ó ti kọ́kọ́ reduce ẹ̀ because oníkálukú wọn náà ni wọ́n lẹ́nu níbi tí wọ́n ti bí wọn. So oníkálukú náà ló máa rẹ́sẹ̀ walẹ̀ tí wọ́n máa deliver fúnra wọn nílùú ìlú wọn. Ó wá kó ká máa retí ìrànlọ́wọ́ látòkè Ògùn. Kíní kan ràwọ̀ èyí tẹ́ wá kọ́ tẹ́ pé lórí inú Ìbàdàn lánàá ìsọ̀kò òrùlé ni bẹ́ẹ̀ bá ìsọ̀kò òrùlé yóò gbóhùn lé ìsọkùn sí ìgbésẹ̀ gẹ́gẹ́. Bó ṣe jẹ́ nìyẹn inú Ìbàdàn nìkan kọ́ la máa sẹ́ńtà ìbò tí ó ń sọ yẹn di gómìnà orí Ìbàdàn nìkan kọ́ la máa sẹ́ńtà ìlé lórí. Orí Ìbàdàn nìkan kọ́ la máa sẹ́ńtà ìlé lórí. A lè discredit àwọn ìlú tó kù àwọn apá abi tó kù nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ a lè discredit wọn most especially nígbà tó tiẹ̀ tí wá jẹ́ wípé àwọn tí wọ́n ń díje dupò gómìnà yìí Ìbàdàn ní gbogbo wọn. So ṣé yóò àbúrú tán yẹn ṣé yóò àbúrú pin kí olúkúlùkù ọmọ lè rẹ́sẹ̀ wálẹ̀ bí wọ́n ti gbé bíbí
ṣé yóò burú pin kó kálukú ọmọ lè rẹ́sẹ̀ wá lẹ́nu bí wọ́n ti gbé bí anase máa fa àti ẹni nítorí ẹ̀ fẹ́ fún lánàá gan òun wá ní òtí ẹ̀ wá ní grand rárá nínú gbogbo àwọn tí ẹ̀ ń pé àwọn fẹ́ di gómìnà láti inú Ìbàdàn ẹni tẹ́ nítorí rẹ̀ fẹ́ fún lánàá òun gẹ́ tí ẹ̀ wá ní òní grand rárá nínú gbogbo àwọn tí ẹ̀ ń pé àwọn fẹ́ digbá àwọn fẹ́ dàwó. So what are we saying? What are we saying? Ẹ jẹ́ ká máa ṣe àgbéyẹ̀wò àwọn nǹkan kí a tó ṣe because most of the time tá a bá ṣe nǹkan láì ṣàgbéyẹ̀wò rẹ̀ ìmọ̀ fẹ́ jẹ́ ká jọ aláìlérò lójú ara ayé ni. I know lára àwọn tí mo ń sọ yìí púpọ̀ nínú àwọn èèyàn ẹ̀yin mọ̀ ṣùgbọ́n who will tell you lọ́jọ́ pé ìtẹ́ wá ṣe lánàá nínú Ìbàdàn ìsọ̀kò òrùlé ni kì í tó wá ṣe ìsọ̀kò òrùlé nìkan ìsẹ́pà táǹkù ni bẹ́ẹ̀ yẹn bá sì sẹ́pà táǹkù ẹni tó kọ́ yọjú bẹ́ẹ̀ yẹn bá sọ̀kò òrùlé yóò gbóhùn lé bó ṣe rí nìyẹn that is just the fact. A lè sẹ́ńtà ìbò tí ń sọ yẹn di gómìnà sí orí inú Ìbàdàn nìkan a lè sẹ́ńtà ìbò tí ń sọ yẹn di gómìnà sí orí Ìbàdàn nìkan it's not done that way and that is just the fact. A lè sẹ́ńtà ìbò tó ń sọ yẹn di gómìnà nìkan sí orí Ìbàdàn a lè sẹ́ńtà ìbò tó ń sọ yẹn di gómìnà sórí Ìbàdàn nìkan. How do we do that? Báwo ni calculation yẹn ṣe lè calculate? Báwo ni mathematics yẹn ṣe lè martin tí a bá sẹ́ńtà àbò tí ń sọ yẹn di gómìnà sí orí Ìbàdàn nìkan tó bá jẹ́ pé gbogbo nǹkan tí a bá fẹ́ máa sọ Ìbàdàn nìkan ọ̀ọ́kọ̀ Ìbàdàn nìkan láwàá máa dá ẹni tí ó bá ti tẹ̀lé wa ẹni tí ó bá ti lọ síbi tí à ń rè nínú Ìbàdàn onítọ̀hún á jẹ́ wípé apá ọ̀dọ̀ àwọn tí ó lù sí lọ́lọ́ tòsí nìyẹn ẹni tí ó bá ti tẹ̀lé wa ẹni tí ó bá ti tòsí apá ibi tá a tòsí nínú Ìbàdàn á jẹ́ wípé ọmọ àlè Ìbàdàn ni mo ti sọ tẹ́lẹ̀ wọ́n yìí tó wí èmi kì í sí ọmọ àlè Ìbàdàn o èmi ò sì ní tòsí apá ibi ẹ̀ tòsí ibi tó bá wù mí ni èmi ó tòsí ní tèmi kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ ibi tó bá wù èmi lèmi ó tòsí nǹkan kan ò sì ní ṣẹlẹ̀ èmi èsì sọ ọmọ àlè Ìbàdàn tó wá tán. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa mind tolerance wa ẹ jọ̀ọ́ ẹ ká máa mind tolerance wa ẹ jẹ́ ká máa lo ìgbéléwọ̀n àti ìsọ̀kalẹ̀ làákàyè lórí ohunkóhun tá a bá fẹ́ ṣe kọ́mọ̀tẹ̀ dàbí ìgbà tó jẹ́ pé a kàn máa ṣe nǹkan jàùjàù ẹ̀yin náà worun tó ṣẹlẹ̀ lánàá yẹn ṣe ló dàbí ìgbà tó jẹ́ pé èèyàn bá mọ̀ọ́mọ̀ gbé ogun wá sí inú ìpínlẹ̀ nítorí ètò ìdìbò tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ ó lòdì sófin gan ó lòdì sófin ó dàbí ìgbèyàn bá kàn mọ̀ọ́mọ̀ gbé ogun wá sínú ìpínlẹ̀ nítorí ètò ìdìbò ni it's not supposed to be so gbogbo àwọn tí wọ́n wá láti àwọn apá abòmíì náà nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ èèyàn ni wọ́n sì ní ìbò tí wọ́n náà ti ń sọ̀rọ̀ lórúkọ wọn nínú ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀yọ́. So what are we saying? Mo kàn wá ṣẹ̀ṣẹ̀ tí ẹ wo abala àríwísí fọ́nrán tí mo ṣe lánàá tí mo wá rí ọ̀pọ̀ èèyàn tí à ń pè tí wọ́n bá bí ọ dáadáa kọ̀ mo pé ẹni ó sọ̀rọ̀ òun ọ̀mọ́ dúdú wọ́n sẹ̀ wá ní láti béèrè lọ́wọ́ ọ̀kan lára àwọn alámúlégbè mi ní à ń pè kíní kan ràwọ̀ ní jẹ́ mu ní mi ò mọ̀ tẹ́lẹ̀ èmi ò mọ̀ èyí tèmi kan tẹ̀ wá mọ̀ ń tèmi ni bí ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ṣe ní di ibùdó ogun nítorí ipa fẹ́ dìbò èyí tèmi mọ̀ ń tèmi nìyẹn èyí tí èmi mọ̀ ní tèmi nu bí ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ṣe ní di ibùdó ogun nítorí ipa fẹ́ dìbò káwọn wá mọ̀ kọ́ bí ogun káwọn kọ́ bí ọ̀tẹ̀ nítorí ètò ìbò tó dẹ́ ibẹ̀ kìí ṣe pé àwa ará Ìbàdàn kìí ṣe pé bóyá àwa tá a wà nínú Ìbàdàn nìkan la ní ipa lórí ẹni tí ó di gómìnà kìí ṣàwa nìkan. So what are we talking about? Táwa bá pé bíríkó tó tá a pé bíríkó tó tá à ń pé ẹni tí ó bá ti tẹ̀lé wọn máa lè Ìbàdàn ní tẹ́ẹ̀ tí wọ́n wà lókè Ògùn náà bá pé bíríkó tó ń kọ́ tí wọ́n pé ọ̀dà àwọn yìí wá sọ máa lé o àwọn èsì sọmọ Ìbàdàn ibi àwọn ń lọ ń tà wọ́n rè ṣé alẹ́ dáṣe ni sájèjì ọwọ́ kan gbẹ́rù dórí ni kíní kan ràwọ̀ àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí náà àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí eléyìí tó bá jò tọ́ ọbẹ̀ àwọn ọmọ gbìyànjú àti bá yín sọ bó sàòtì bá jẹ́ gbọ́ ikú kan sí ipò mẹ́ta lójú rẹ̀. So báwọn kíní wọ̀nyẹn ṣe rí nìyẹn ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027 nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ kò yẹ ká fi àǹfààní rẹ̀ lẹ̀ pé kó dogun kò yẹ ká fi àǹfààní rẹ̀ lẹ̀ pé kí ẹnìkan máa lùlù bí ìjà lórí ètò ìdìbò tí ó wáyé nínú ìpínlẹ̀ tiwa ó lu ìfẹ́ tí ó tú náà onílù ò ní fẹ́ kó tú bó ṣe jẹ́ nìyẹn. So àwa ò ní lè fọwọ́ lẹ́rán tàbí ká bùkẹ́ diwọ́ pé kí ẹnìkan wá máa lùlù ogun nínú ìlú táwa wà bí àwa ti wà nínú ìlú kẹ́nìkan wá máa lùlù ogun kọ́ wá máa lùlù ọ̀tẹ̀ ìlú bó bá lè wó owó ìlú bó bá lè dàrú ọ̀dàrú kò yẹ kó rí bẹ́ẹ̀ pàápàá jùlọ ńgbà tó ti ẹ̀jẹ̀ pé ìbò tí ń sọ yẹn di gómìnà gan kìí ṣe apá bíi nìkan ní ti ń wá kìí sápá bíi nìkan ní ti ń wá mo ti wí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ń wò tún wí ìbò tí ń sọ yẹn di gómìnà nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ kìí ṣe ní Ìbàdàn nìkan ní ti ń wá that's just the first. And the second thing is ìbò Ìbàdàn tá a wá ń wí ọ̀hún gan tá a romi ròyẹ̀ fún lé lórí ìbò pínpín ni ìbò tí wọ́n ti máa ń pín látọjọ́ tó ti pẹ́ ni ìbò tí wọ́n ti máa ń pín látọjọ́ tó ti pẹ́ ni ẹni ẹ̀ wá nítorí ẹ̀ fẹ́ fún lánàá gan wà níbò nínú Ìbàdàn sọ́tẹ́ òun ò tiẹ̀ wà níbò torí àwọn tí wọ́n níbò nínú Ìbàdàn ní ilẹ̀ tònítọ́ mọ́ yìí àwọn tí wọ́n níbò nínú Ìbàdàn ọmọ Fọlárin níbò Ìbàdàn àwọn Báyọ̀ Adélábù níbò nínú Ìbàdàn Ṣèyí Mákindé gẹ́gẹ́ bí gómìnà tí ń bẹ lórí àga àpèrè àṣẹ lọ́wọ́ ó ní ìbò nínú Ìbàdàn gbogbo àwọn kinní wọ̀nyẹn ò rújú kódà rédíò ní Èkìtì ń kú lọ gan òun gan níbò nínú Ìbàdàn ní rédíò ní Èkìtì ń kú lọ tóun tọ́jẹ́ pé bẹ́ẹ̀mi àti ẹ̀gán bá jọ kẹsẹ̀ kan bọnú ṣòkòtò kan náà tá a jọ fi gbàgbàgà lójú pẹ̀lú òṣèlú nínú ìpínlẹ̀ yìí èmi yóò tún ná òun wọ̀wọ̀ tuurutu òun tún wá níbò nínú Ìbàdàn. So ẹni ẹni torí ẹ̀ fẹ́ fún lánàá gan ò tiẹ̀ níbò èmi ò tiẹ̀ wá mo ṣẹ̀ṣẹ̀ wá ṣàgbéyẹ̀wò mo ṣẹ̀ fojú lámẹ̀tọ́ wo gbogbo bí ọ̀rọ̀ òun tiẹ̀ ṣe lọ gan ni ẹni ẹni torí ẹ̀ fẹ́ fún lánàá ò níbò nínú Ìbàdàn
so kí la wá ń sọ ẹ jẹ́ ká ṣe kíní yìí ní jẹ́jẹ́jẹ́jẹ́ ẹjẹ́ àtọ̀ ní pẹ̀lẹ́ kùtù ìlànà bí òfin ti ṣe ṣe àlàálẹ̀ rẹ̀ ní kẹ́ ẹ jẹ́ ká tẹ̀lé torí pé ipa abẹ́rẹ́ lókun tọ̀ ká mọ̀ torí pé bóyá torí pé àjẹ́bàdàn àwa àmọ́ dún lànà dandan láwo kópa lé ọrùn sùlàpàrọ̀ òkú sí lórí ara wa lórí ọ̀rọ̀ ètò òṣèlú kò yẹ kọ́mọ rí bẹ́ẹ̀ ẹnikẹ́kẹ́ kì í ṣe ọmọ àlè níbì kankan ẹnikẹ́ni sì lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti lọ sí agbọ̀n ibi tó bá wù pé ibi tí mo fẹ́ dúró sí rèé is freedom of association òótọ́ ọbẹ̀ nu kọjá bó ti jẹ́ kọjá bó ti lóun ọ̀jẹ̀wò ẹ̀yìn alára wa. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.